Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Gbogbo ojú tó ń wò mí, mo gbà ládùúrà fún yín, ojú náà ò ní fọ́. Gbogbo etí tó ń gbọ́ mi lágbára Èdùmàrè, etí náà ò ní di lágbára Èdùmàrè. Mo kí gbogbo yín níbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá yẹ pé àárọ̀ lẹ wà, mo kí yín pé ẹ kú òwúrọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni, mo kí yín kú ọ̀sán. Tó bá jẹ́ pé alẹ́ ni fídíò yín báyìí, mo wá kí yín pé ẹ káalẹ́. Gbogbo ojú tó ń wò mí pátápátá, a ò ní rí ohun gbé sọnù bí kò ṣe bí ọmọ. Ẹni tó lè fẹ́ mi, information kékeré kan ni mo ní kí n sáré wá mú fún yín lórí Alhaji Hamzat Oríyọmí pẹ̀lú Queen Naomi. Òun náà la ṣì wà o. Àwọn àgbàbọ̀ wọ́n ní tí náà ò bá tán láṣọ, wọ́n mà lẹ́jẹ̀ ò kí ń tán lè kan náà. Mo fẹ́ fojú àwọn tí wọ́n fẹ́ rán Alhaji Hamzat Oríyọmí àti Queen Naomi tó fẹ́ rán wọn lẹ́wọ̀n. Àwọn ni mo fẹ́ wá fi ojú wọn hàn. Mi ò ní àǹfààní àti play fídíò wọn fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí platform yìí èmi ò kí máa ń like kí n máa play fídíò because mi ò mọ̀ ìgbà tó máa ní copyright. Mi ò mọ̀ ìgbà tí copyright máa sọ pé no o ti violate law, so kò kí máa fẹ́ jẹ́ kí n play voice note, but mo máa gbìyànjú, mo máa play voice note wọn fún yín. Tí n bá tiẹ̀ ní lè play fídíò, mo máa gbìyànjú kí n play voice note wọn fún yín. Ṣé rí nínú voice note yìí mo máa gé pépèpépépépépépé, but gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti dá ohun àwọn èèyàn mọ̀, ohun àwọn tẹ́ ẹ mọ̀ wípé wọ́n lè wà nídìí iṣẹ́ bíi ẹ máa ti mọ̀ pé ohun lágbájá leléyìí, ohun tẹ̀mẹ̀dọ̀ leléyìí. Ṣé rí àwọn ohun tẹ́ máa gbọ́n bí báyìí, púpọ̀ nínú wọn ló fẹ́ rán Alhaji Hamzat Oríyọmí pẹ̀lú Queen Naomi ló fẹ́ rán wọn lọ sẹ́wọ̀n. Díẹ̀ nínú wọn àwọn ni wọ́n ń plead, mo mix ẹ̀ mọ́nú ara wọn. Ẹ jẹ́ kí n dárúkọ àwọn díẹ̀ fún yín nínú àwọn tí mo sì lè rántí nínú àwọn voice record tí mo pile together láti wá mú fún ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ ẹ lè mọ àwọn tó fẹ́ rán Alhaji Hamzat Oríyọmí tó fẹ́ rán wọn lẹ́wọ̀n. Number 1, Prophetess Tibetan, ó wà nínú wọn. Number 2, Yinka TNT, ó wà nínú wọn. Number 3, Auto Bola, ó wà nínú wọn. Number 4, kí ló kọ pásítọ̀ yìí náà, pásítọ̀ tí voice ẹ̀ dàbí voice egun yìí. Mi ò pè yín légun o, but voice pásítọ̀ yẹn ó dàbí voice egun, mo ti gbàgbé orúkọ wọn. Ṣẹ́rí tẹ́ bá ti ń gbọ́ voice yẹn lọ, ẹ máa recognize àwọn díẹ̀ tí mo dárúkọ yẹn. Ṣé wá rí àwọn tí mo fẹ́ tẹ fún yín pé wọ́n ń plead. Ṣé tẹ̀rẹ́ nìkan tí mi ò expect pleading látẹnu ẹ̀, ẹnìkan tí mi ò expect pleading látẹnu ẹ̀, òun ni máa ń tán pè ní Tani Ẹni Ọlọ́run yẹn. Torí pé gbogbo ìgbà ni mo máa ń rí pé gbogbo àwọn nǹkan tóun máa ń ṣe bíi kó máa go against àwọn èèyàn, ó ti sọ̀rọ̀ against Oríyọmí náà rí sẹ́yìn, but pleading tó wá plead yìí, I was surprised. Pleading yẹn ó mọ́gbọ́n wá, Ọlọ́run ó mọ́gbọ́n wá, but tẹ́ ẹ bá débẹ̀ ẹ máa gbọ́ pleading yẹn náà. And then bàbá wa àgbà òṣèré ni Karim Adépọ̀jù tí gbogbo wa mọ̀ sí Bàbá Wándé, àwọn náà plead, mo fi voice note wọn náà sí. Ẹ ṣe wá rí ìyá wa yìí, kí ló kọ ìyá wa tán lọ bá Alhaji Hamzat Oríyọmí ní ọgbà ẹ̀wọ̀n ńgbà tán sí wà lọ́gbà ẹ̀wọ̀n. Orúkọ wọn dẹ̀ sàpá mi lórí. Àwọn náà wọ́n plead díẹ̀, wọ́n plead. Àwọn bíi 2 mẹ́ta tí mo lè sọ wípé wọ́n plead nìyẹn. Ṣé àwọn tó kù bíi kan lọ sẹ́wọ̀n, bíi kan gbẹ̀mí wọn, bíi kódà wọ́n kàn tiẹ̀ ń give judgement yẹn bí ìgbà tábà sọ wípé àwọn gangan ni adájọ́ ni. Kódà àwọn kan tún sọ̀rọ̀ débi wípé Oríyọmí Hamzat náà ṣe bó ti rán àwọn kan lẹ́wọ̀n, òun náà gbọ́dọ̀ lọ sí ẹ̀wọ̀n ni, ṣe bó ti ní kán dájọ́ ikú fáwọn kan, wọ́n gbọ́dọ̀ dájọ́ ikú fóun náà ni. Kẹ́ máa wo bí àwọn èèyàn ṣe ní ẹ̀mí ìkórìíra tó. Ẹni olùfẹ́ mi, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ṣé mo máa tún bẹ̀yìn náà ni bí mo ṣe máa ń bẹ̀yìn. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ bá mi subscribe sí LLA Global TV, in fact mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ tó lọ́wọ́ yín. Ṣé rí
very soon ẹ jẹ́ kí n give awareness fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń patronize mi tẹ́ ń subscribe tẹ́ ń bá mi share fídíò yìí. Very soon I'm gonna compensate. Very soon I'm gonna compensate. Very soon I'm gonna compensate because inú mi ń dùn sí yín, ayọ̀ mi ń kún. Gbogbo ìgbà tí n bá ń wo page báyìí, oríṣiríṣi comment, oríṣiríṣi subscriber. In fact, ẹ wò mo gbàdúrà fún yín sẹ́, àní nǹkan tó ń dùn nínú yín Ọlọ́run ò ní sọ di ìbànújẹ́ fún yín lágbára Èdùmàrè. Ẹni tó wá yọ ọmọ fún yín lágbára Èdùmàrè kò ní gbé yín lọ́mọ lọ o. Gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àti yìí tí ò mí tó bá mi Èdùmàrè jogún fún yín, èṣù ẹ̀ṣẹ̀ ò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ lágbára Èdùmàrè. Àlékún gbogbo nǹkan tẹ́ ẹ ti ní kò tí ì tó ọba mi Èdùmàrè á tún bá mi ṣe àlékún fún yín. Tó bá jẹ́ pé owó lẹ ti ní kò tí ì tó, ọba mi Èdùmàrè á tún bá mi ṣe àlékún fún yín. Tó bá jẹ́ pé ọmọ lẹ ti bí, èmi sẹ́ àmúní kò tí ì tó, ọba mi Èdùmàrè á tún bá mi ṣàlékún fún yín. Tó bá yẹ pé lẹ́kan lẹ ti kọ́ wà láìtàláì, ọba mi Èdùmàrè á sọ lẹ́yìn di 2, 3, 4 lágbára Èdùmàrè. Tó bá wá jẹ́ wípé ẹ̀mí gígùn lẹ́ ń tọrọ, tẹ́ ń wò pé mo wà nínú ìlera kan àbí kejì, ní agbára Èdùmàrè gbogbo bí kùdìẹ̀kùdìẹ̀ tó kù sí lára yín, Ọlọ́run ọba òun ló dá gbogbo ẹ̀yà ara pátápátá. Ibikíbi tó wù kó lè kùdìẹ̀kùdìẹ̀ lára yín, ọba mi Èdùmàrè á bá mi bu òró tùnú sí lágbára Èdùmàrè. Wọ́n ní pírí lọ́lọ́gọ́ ń jí, èèyàn kan ò kí ń bá òkùnrùn ẹyẹ lórí ìtẹ́. Pírí ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lè máa jí lágbára Èdùmàrè. Ẹ tún bá mi share fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ tún bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Mo dúpẹ́ lọ́wọ́ yín, lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ká wá lọ sínú àgbàmì ètò. Voice note tí mo ní mo fẹ́ wá mú fún yín, ẹ̀yà gbọ́. Nǹkan nìyẹn o, ẹlòmíì lélẹ́yìí o. Tí o kò sí tẹ̀kejì o máa múra kó má kó sí kẹ̀kẹ́. Náà mi ò ní tágé. Náwó mi gẹ́gẹ́ ní tágé. Bẹ́ẹ̀ni, sọ wọ́n ti sọ. Gbogbo nǹkan fúnra ẹ̀ kò wà bí òjíṣẹ́ Ọlọ́run. Ìgbà tó máa títọ́ máa display lọ ọmọ aláṣẹ ó ní òde tí a kà táwọn sínétọ̀ ń dún kiri wà máa ti bá rẹ̀ para ẹ̀ ìṣẹ́ Ọlọ́run. Naomi was the proof. Ọ̀rìṣà ló lọ sí pálásì Onírìṣà. Auto Bola nìyẹn o, àbí kí o kọ wúmọ̀ yìí. Ṣé ń gbọ́? Ṣé rí láàrin yẹn, mo fẹ́ kọ́mẹ́ǹtì láàrin yẹn. Ẹ wo bí tí wọ́n gbé hate Queen Naomi dé. Wọ́n ní bóyá wọ́n ní kí ó mú ẹ̀jẹ̀ wá nínú ẹgbẹ́ wọn ni. Can you imagine? Ẹ wo bí tán gbé hate arábìnrin yẹn dé. Wọ́n tún sọ débi wípé tán bá bí dáa káwọn gbọ́ wípé ó tún ní ṣọ́ọ̀ṣì kan. Kí ẹ bá mọ̀ wípé àwọn tí wọn ò fẹ́ kí àwọn arákùnrin àtàrábìnrin tán wà ní ọgbẹ́ wọn kí wọ́n jáde wọ́n pọ̀ o. Ṣé rí àwọn tá a lè mú voice note wọn wá, àwọn nìyẹn. Àwọn kan wà tó yẹ pé underground òun ni wọ́n ń ṣiṣẹ́ wọn yẹn o. Underground òun ni wọ́n ń ṣiṣẹ́ yẹn tí wọn ò tiẹ̀ yọjú síta. Tó yẹ pé bí wọn ò ṣe ní padà jáde mọ́, òun ni gbogbo ìgbìyànjú wọn. Ṣé báwọn tó tiẹ̀ sì sọ tí wọ́n síta, àwọn là ń gbọ́ yìí. Ẹ tún gbọ́ síwájú sí i. Ẹlòmíì nìyí o. Tibẹ̀ tán nìyí o.
ṣé ẹ ti gbọ́ kí ló ń jà gídígbò ṣe bílù ló ń jẹ́ àgídígbò kí ló máa ń gbẹ̀yìn ìlú ṣé ó máa ń ya náà ni ṣe ń gbọ́ kí ni mí nìyẹn kí ni wọ́n ń tàyè láti portray yẹn ẹ wo ẹ̀ ló lè fẹ́ mi ẹ jẹ́ kí n máa play fídíò yẹn lọ ẹ máa gbọ́ beat by beat. So erratic, so stubborn, so stingy, so greedy, so tense. Ìkọ́tà ayé ò fẹ́ wà lọ́wọ́ ẹ̀ tó pọ̀ jù. Ẹlòmíì nìyí o. Máyì ni mo sọ pé voice wọn dàbí ti ègùn mi ò pè wọ́n légùn o ẹ máa gbọ́. Olúwa sọ fún mi pé àwọn ìgbìmọ̀ kan gbìmọ̀ lọ́wọ́lọ́wọ́ wọn ní nípasẹ̀ mímú tí wọ́n mú wọn yìí ẹ máa rí wípé ibi tí wọ́n fẹ́ bá ọ̀rọ̀ yẹn já sí òun ni wípé a fẹ́ close down radio station yẹn number one wọ́n dẹ̀ fẹ́ gba láńsẹ̀nsì ní ọwọ́ Alhaji Oríyọmí Hamzat ẹ kọ́ ti fídíò yìí ẹ jẹ́ kó rìn ẹ fún ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ ń bọ́ta ẹ sọ pé ẹlẹ́ka Alhaji Oríyọmí Hamzat irọ́ lẹ́pa o ṣàkóso mo ti bọ́ta mo ti ṣe fídíò kan mo ní Alhaji Oríyọmí Hamzat òun ló kó bá Queen Naomi torí ọ̀rọ̀ àpótí ẹ̀rí tó jù àwa ò ní sọ̀rọ̀ ká sọ pé kò rí bẹ́ẹ̀ ṣẹ́ni ọlọ́run ọba ọlọ́run tó dáríjì ẹ̀ ọlọ́run máa kọ́ fẹ́ kókó túbà kó jẹ́ kó mọ̀ pé nǹkan tó ṣe iṣẹ́ àdínkù dà. ọ̀rọ̀ àpótí ẹ̀rí tí Alhaji Oríyọmí Hamzat tó lọ tú tó ní ẹ̀rí tí gbẹ́nu símà tó yẹ̀yẹ́ ẹ̀rí ọlọ́run ní òun náà lòún yẹ̀yẹ́ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run wípé Alhaji Oríyọmí Hamzat ó ti tú ọlọ́run wọ̀ ọlọ́run ní òun náà dẹ̀ ti ti àwọn ènìyàn láti máa tú ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù Olúwa kó bá mi tú Alhaji Oríyọmí Hamzat kó bá mi pàtàkì gbogbo ẹ̀yin olójú àánú pátápátá ẹjọ́ ẹ bá wa tú wọn sílẹ̀. Bàbá wa tí mò ń sọ fún yín nìyẹn o Karim Adépọ̀jù bàbá wa ń dé. Naomi sílẹ̀ kọ́lá. ṣe é pé ẹ̀bẹ̀ náà wọ́n bẹ̀. ẹ bá wa tú wọn sílẹ̀ àbẹ̀yẹ dákun gbogbo ẹ̀yin tọ́fọ̀ ṣiṣẹ́ pátápátá abẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀yin yàrá pàtàkì gbogbo ẹ̀yin olójú àánú pátápátá ẹ jọ̀wọ́ ẹ bá wa tú wọn sílẹ̀ àwọn tí ṣẹlẹ̀ iṣẹ́ sí lọ́wọ́ Oríyọmí Hamzat àdánwò burúkú Ọlọ́run Elédùmarè àríwú èyí. wọ́n sọ ní lórí ọ̀rọ̀ olórí Naomi àti Oríyọmí Hamzat. Tálẹ̀ ni Ọlọ́run. ẹ jẹ́ kí a ro ọ̀rọ̀ yìí lọ́tún ẹ jẹ́ ká ro ọ̀rọ̀ yìí lọ́sì kí ìtàn burúkú kó má bàa wà nílẹ̀ fún àwọn ará Ìbàdàn torí tí àwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn kó má bàa di wípé tó bá di lọ́la tí àwọn ọmọ Ìbàdàn bá débi kan pé ẹjọ́ sà ẹjọ́ mà ẹ ràn wá lọ́wọ́ láti bó láti rí Ìbàdàn bóyá ẹ kún bí ẹ̀yin ará Ìbàdàn tó jẹ́ pé má fi bí só lórí ẹ̀yin tó jẹ́ pé má rán aláìní yín lẹ́wọ̀n ẹ̀rí wípé ìtàn burúkú ni. So ẹ jẹ́ kí Naomi olórí Naomi ẹ jẹ́ kó compensate àwọn ọmọ tí ó ṣaláìsí àwọn òbí àwọn ọmọ tó ṣaláìsí ẹ jẹ́ kó compensate wọn pẹ̀lú ọgbọ́n tó bá ní agbára kẹfì arábìnrin náà sílẹ̀ àti Oríyọmí Hamzat kí ìtàn burúkú kó má bàa wà nílẹ̀ fún àwọn ọmọ Ìbàdàn. wọ́n ti fi ìdáwọ́ fún 4,000 ọmọ without putting any security measures any health and safety whatever. that's what ti pẹ́ tí àwọn ọmọ ti ń kú ọlọ́kọ̀ ni eléyìí àṣírí eléyìí máa tú ni ó di lọ́la nígbà tí àwọn tó wà ní abroad wọn á kọ́ ló ṣe treat ọmọdé labroad ẹ mọ bó ṣe ṣe èèyàn ló fẹ́ fìdí 5,000 ó lọ sí radio station from the interview wọn ò kọ́sọ̀ dẹ̀ wọn ò sọ fún pé kọ́ tiẹ̀ divide ẹ̀ and there are other ways láti feed àwọn ọmọ yẹn ní school àwọn ọmọ yẹn ó lè divide ẹ̀ kó máa feed wọn ní 1,000 for 500 ó lè gbé sí kókó iye àwọn ọmọ tó wà ní school ẹni ó fẹ́ feed 5,000 ọpọlọ orí yóò sọ fún yín pé 5,000 will be 5 plus 5 which is 10. Oríyọmí
ò ti ní wu akutuku ò ti ní wu ṣé náà ó lè dé gbẹta débi lọ káwò ó gbé wọn lọ sí àárín multitude bẹ́ẹ̀ yẹn ṣé ó lè ṣe orí òkè ló gbé lọ tó di wà tó ní kó má gbọmọ wá sórí ìkíní kan àwọn ọmọ yẹn tó kú lọ́dọ̀ ńlá nísìn àwọn ọmọ ọlọ́mọ ní nǹkan tẹ́ ìṣàánú ọlọ́run bá àlejò ọlá yóò bá wa ṣàánú ní ọkàn yẹn alájà Kaola nítorí ọlọ́run bàbá jùlọ gbogbo ìbẹ̀rù ọlọ́run àtàfà mùsùlùmí àtàfà church ẹ jẹ́ ká bí ọlọ́run lórí tó ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀yà wa yìí àwọn méjèèjì lájọ wà ní bọ́ọ̀ àfà ẹni ó jẹ́ mùsùlùmí wà ń bẹ̀ ẹni ó jẹ́ christian princess Naomi ọ̀sẹ̀ tí ọmọ pásítọ̀ lòun náà wà ń bẹ̀ gbogbo alágbọ́dọ̀ jọ ṣètò láti bí ọlọ́run lórí kọ́lọ́mọ ọmọ wọn jáde kúrò ní wàhálà. ẹni tó lè fẹ́ mi ṣe ti rojú ayé ẹ̀yìn kùlé lọ́ta wà inú ilé la ṣe ní gbé o má nírẹ̀ kó po lénìyàn ènìyàn burú o nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá àwọn èèyàn àwa la burú jù àwa la sọ̀rọ̀ àná di bá mi kí ojúmọ́ tó mọ́ mo wá gbàládùá fún yín gbogbo ẹ̀ lólùfẹ́ mi tó ń wò mí lénìí tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí tó tún ṣe máa tún wò mí lẹ́yìn ètò yìí lágbára ọlọ́run ọ̀tá bí ọ̀rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá olúwa bá mi gbé yín lékè wọn olúwa gbé yín lékè wọn ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí yín ọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá àwọn afẹ́ni àwọn afojúfẹ́ni má fọkànfẹ́ni ọba mi Èdùmàrè á gbé yín lékè wọn ẹ jẹ́ ká ṣọ́ra inú jìn o èèyàn burú o information yìí ni mo ní kí n sáré wá fún yín kí gbogbo ẹ̀ lólùfẹ́ mi kẹ́ tún lè jàǹfààní ẹ̀ mo tún padà bọ̀ o fire in the palace mo tún padà bọ̀ mo tún bọ̀ àmú another information wá fún yín ṣé rí fídíò yìí ẹ bá mi share kó go viral ẹ bá mi share bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe ẹ bá mi subscribe kí gbogbo àlè máa jẹ ìgbádùn ètò yìí ẹ ṣé gbẹ̀yìn lólùfẹ́ mi ire o.